Hmm. Mo kí gbogbo akáàbọ̀ sérí ètò yìí o, gbogbo ọmọ gómìnà pátápátá, gbogbo wa pátápátá ni mo kí lérí ètò yìí lónìí, mo kí akáàbọ̀. Mo kí gbogbo orí adé nílẹ̀ Yorùbá pátápátá, mo kí gbogbo wa kábíyèsí o, mo kí gbogbo olólùfẹ́ ètò yìí pátápátá ní gbogbo ibi yìí ẹ̀ tí ń wò wá ní ìlú wa ní nílẹ̀ olórílẹ̀-èdè Nàìjíríà ní nílùú èyìnbó ní pátápátá. Mo kí gbogbo olólùfẹ́ ètò yìí káàbọ̀ sí eré ètò yìí. Bẹ́ẹ̀ bá ti à ń darapọ̀ mọ́ra ẹ bá share program yìí, like and share the program. Alálẹ̀ ìgbóònà ègbè gbogbo wa gẹ́gẹ́ bá ti mọ̀ ń sọ ní eré ètò yìí wí à ń bẹ lórí YouTube. Orúkọ wa lórí YouTube náà ni Ìgbómìnà Entertainment ní orí YouTube. Ìgbómìnà Entertainment ní ya lórí Instagram Ìgbómìnà Entertainment náà ni. Èmi náà kí o Mr. Debo ẹ káàbọ̀ sí eré ètò yìí. Alálẹ̀ ìgbóònà ègbè gbogbo wa pátápátá. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí Mr. JJ thank you láti Cairo. Mo kí yín káàbọ̀ sí eré ètò yìí, ẹ káàbọ̀ o. Àti gbogbo olólùfẹ́ Ìgbómìnà Entertainment pátápátá. Mr. Adéwọyè Kazeem ọmọ Ojúbánirẹ́, mo kí yín káàbọ̀ sí eré ètò yìí. Ẹ bá wa pè gbogbo wọn yìí bá sí lérí ètò náà, gbogbo olólùfẹ́ ètò yìí ẹ bá wa pè wọ́n kí wọ́n darapọ̀ mọ́ Adéwọyè Kazeem ọmọ Ojúbánirẹ́. Èmi náà kí yín o, àkúfàájì òpin ọ̀sẹ̀, ẹ̀mí àìsè púpọ̀ rẹ láyé o láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan ni. Gẹ́gẹ́ bí mo ti ń sọ ẹ bá a ṣe Mr. Aládé Máyọ̀wá OTG ẹ káàbọ̀. Mr. JJ, yes, all the way from Cairo, Egypt. Thanks for joining us. Ẹ bá a share program kẹ́ like and share the program. Alálẹ̀ ìgbóònà ègbè gbogbo wa. Mr. John Ògúnrìnọlá bàbá, mo kí yín o. Ẹ káàbọ̀ sí eré ètò yìí láti London. Alálẹ̀ ìgbóònà ègbè gbogbo wa pátápátá. Àní gbé sájò láṣẹ Èdùmàrè. Ní èní mọ́fọ̀ aránṣẹ́ sílé, ní èní dì aránṣẹ́ sílé. Lágbára Ọlọ́run gbogbo akúkú lákèrè oko délé. Ìyàn yóò ń bẹ nílé náà lágbára Ọlọ́run. Gbogbo ohun tí ó dáa yóò dáa ní èní ráhùn rẹ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun gan ni. Lónìí àti mọ́ sọ̀rọ̀ lérí rẹ̀, àmọ́ yìí jẹ́ ká sọ̀rọ̀ lérí rẹ̀ náà ní lónìí a fẹ́ sọ̀rọ̀ lérí àṣà àti àṣà ara culture ní eléyìnbó ń pè ní culture. Èmi la ṣe fẹ́ sọ̀rọ̀ lérí rẹ̀ nìkan ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí àwọn èmi tiẹ̀ ní ẹ̀wọ̀n kan rí wí à ń dáná nǹkan kan ẹnu sáà sọ bẹ́ẹ̀ ni wí ẹnìkan yẹ mọ́ yíyẹ ka èdè àti àṣà rán kún wọn yóò ti sọ lẹ́nu Yorùbá ní Yorùbá bọ̀ wọ́n wí ọmọ yóò sọ lẹ́nu ni ó sọ àpò ìyàkọ́. Bàbá ń sọ̀rọ̀ nípa èdè àti àṣà culture wa ó dá lérí èdè ìṣesí yìí lẹ́yìnbó ń pè ní language, customs, arts, beliefs, knowledge and identity of a particular person. Bàbá ń sọ̀rọ̀ nípa èdè. Ó dẹ ẹ mọ́ bínú ní kí n increase the volume. Mo ti increase the volume yìí tán báyìí o. Ṣé ẹ ti ń gbọ́ mi sà? Mo ti increase the volume tán báyìí. Bẹ́ẹ̀ bá gbọ́ dáadáa jẹ́kun tí mọ̀ ká wo ìkùn yìí àbá ti lè ṣe. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ mo yín bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa àṣà yìí eléyìnbó ń pè ní culture. Ó includes language, beliefs, custom, arts, religion and knowledge and identity of a particular of a person. Bí Yorùbá bá ń sọ̀rọ̀ nípa àṣà náà ni àlà ń sọ ẹ̀sìn ra, ìṣesí ra, iṣẹ́ ọnà ra ní ilẹ̀ ra, òfin
ààrẹ ènìyàn yà ń bẹ níbẹ̀ torí bẹ́yẹn bá ti sọ èdè nù òkè ó ti à ó òkè bàbá wí ó ti wà òkè bí a bá ti lè sọ èdè nù èdè ènìyàn ó ní àṣà ńan èdè ra ó ní àṣà ra ẹ̀sìn òfin àti iṣẹ́ ọnà gbogbo ìlú ló ní iṣẹ́ wọn ló ní ìkun yìí ń ṣe òye àti ìrírí ènìyàn ìṣesí of that peculiar tribe ó mú un ló gbé ìṣera hàn bàbá rí ègùn ní sinlọ́ a sì rí ègùn yìí ń kiri ẹja àti mọ̀wútò ègùn ní ń kiri ẹja bàbá wo náà nílẹ̀ Yorùbá bàbá rí nǹkan yẹn ń mọ́ pa ẹja àti mọ̀wútò àṣà ìran ará Ìlàjẹ ìran náà mọ́ pa ẹja bí ká wọnú omi ìran ọ̀dọ́ wa míì náà rí ìran yóò kọlà àti mọ̀ wí ìṣesí ìran èrè ìṣesí ra ń ló jẹ́ kán mọ irú èèyàn yá jẹ́ ìṣesí ra ó jẹ́ kí wọ́n mọ irú èèyàn yá jẹ́ nípa ọ̀rọ̀ yà ń sọ ọ̀rọ̀ sísọ lónìí àmọ́ lónìí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sísọ ni lónìí ọ̀rọ̀ sísọ là á sọ̀rọ̀ lé lórí lónìí torí bí èèyàn bá ti lè sọ bí a bá ti lè sọ èdè nù eríṣiríṣi ìkun òun la ti sọnù ẹ̀yẹn jẹ́ ká ti bi ìran ọmọ kéékèèké yìí wò láti ọmọ kékeré bẹ́ẹ̀ bá mú ọmọ lọ léèwé níwèé commons of vernacular láti childhood títí dé adulthood èrè ká mọ̀ sọ èdè bọ́ọ̀ bá sọ èdè Yorùbá níléèwé wí ó ti sọ vernacular èdè á di vernacular èdè elédè á jẹ́ èdè gbòógì bẹ́ẹ̀ bá hàn wo bí bá a bá sọ èdè nù bẹ́ẹ̀yàn bá ti sọ èdè nù orírun rẹ ó ti parẹ́ bẹ́ẹ̀yàn bá ti lè sọ èdè nù orírun rẹ ó ti parẹ́ pátápátá nù torí nígbà yà bá ń bẹ yà ní èdè títí ya yọ ṣèdè yìí mi gbọ́ yèmí náà ṣèdè yà gbọ́ mọ́ sẹ́mọ̀ yìí láti kékeré wọ́n sọ kíní kẹ́hìn láti kékeré ni ìmọ̀lé ti mọ́ ń kọ́ ọmọ rẹ lẹ́sìn nígbà yà bá ti tàdé kékeré òun yà ti sọ èdè amọ́ sẹ́rí wí ìkun ti bàjẹ́ bẹ́ẹ̀ báwọn ti sọ ibi wítò èyí sọ èdè rẹ mọ́ there will be a division there will be a division loss of love hatred eríṣiríṣi ìkun báwọn unhealthy religion rivalry gbogbo ìkun eríṣiríṣi báyìí òun ni ìmọ̀ ṣẹlẹ̀ láàrin ya there will be a doubt àní gbára gbọ́mọ̀ ẹ̀yin ẹ̀ wò nígbà yẹn bá ti di wítò ìpínyà bá ti ń bẹ ìpínyà bá ti ń bẹ lẹ́ẹ̀rin ya àlè gbọ́ra àní lè bára communicate mọ́ àti èdè àìpapọ̀ mọ́ kèní sí ìfẹ́ mọ́ ọláoyè adéolú ezekiel ẹ káàbọ̀ prince adédìran ọláoyè ẹ káàbọ̀ bí èbá ti sí gbogbo yìí mò ń sọ yìí mọ́ yípinya bá ti ń bẹ yóò ti di wútò disassociation náà ti ń bẹ yóò ti jẹ́ wútò àgbára gbọ́ yóò ti di wí ẹ̀sìn oríṣiríṣi ẹ̀sìn ló ń bẹ nísìnyí pàápàá jùlọ ẹ̀sìn yìí ìyìnbó mú wá ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn mùsùlùmí sẹ́mọ̀ yìí bí ìfẹ́ bá ń bẹ nírú ẹ̀sìn yìí ìgbàgbọ́ tí ń bẹ nílùú ó yẹ kí mùsùlùmí náà mọ́ bẹ àmọ́ nígbà bá ti rí tò kè sí ìfẹ́ níbẹ̀ láti rí tò ìlú kan àfẹ́ kí ìgbàgbọ́ mọ́ bẹ mùsùlùmí nìkan ló wù wá kí mọ́ bẹ bẹ àfẹ́ kí mùsùlùmí mọ́ bẹ ìgbàgbọ́ nìkan ló wù wá kí mọ́ bẹ àmọ́ bí ìfẹ́ bá ti ń bẹ sẹ́wọ̀n wí gbogbo rẹ̀ jẹ́ equally ni kèní jẹ́ wùtò ìkan bẹ ìkèsí wọ́n kọ́ mọ́sálásí sí yìí báyìí kè gbúdọ̀ fi ṣọ́ọ̀ṣì Mr. Ògúndípẹ̀ Olúfúnkẹ́ ẹ káàbọ̀ èmi náà kí yín kèní sí wùtò ṣọ́ọ̀ṣì nìkan mọ̀ là ń fẹ́ nílùú yìí o àfẹ́ mọ́sálásí o mọ́sálásí nìkan mọ̀ là ń fẹ́ nílùú yìí o àmọ̀ fẹ́ ṣọ́ọ̀ṣì o kèní sí
ẹlẹ́yàmẹ̀yà láàrin àmọ́ torí wọ́n fẹ́ gba gbogbo orúkún báyìí lọ́wọ́ ra náà ṣe fẹ́ gba èdè lọ́wọ́ ra àwa fúnra rárá ní ká mọ̀ jẹ́ kí wọ́n gba èdè ra lọ́wọ́ ra òun ni kẹ́ mọ wíkọ́ mọ́ sọ Yorùbá láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kẹ́ mọ̀ sọ Yorùbá ara ìgbà èdè ẹni lọ́wọ́ ẹni ni bẹ́ẹ̀ báwọn ti gba èdè lọ́wọ́ ẹni gẹ́gẹ́ bí mo ti sọ ìpínyà ti dé láàrin ìyá sọ́mọ ìpínyà ti dé láàrin bàbá sọ́mọ ìpínyà ti dé láàrin ìlú kan sí ìkejì ìpínyà ti dé láàrin orí ìlú sí ìlú ìpínyà ti dé ṣé gbàyọ bá torí tó bóyá èèyàn ti ń lọ nísìnyí èèyàn sọnù ìgbọ́n gbàyọ torí tó fún gbèdè ẹ mọ́ ọ̀pàdé ẹni yóò gbèdè ẹ ọ̀fẹ́ béèrè kún lọ́wọ́ rẹ ọ̀ lè béèrè sẹ́rí wí ó ti gba àkún yóò pọ̀ ó ti gbà ní ọwọ́ ra àìgbára ẹni gbọ́ ìyẹn léyìnbó ń pè ní sẹ́mọ̀ hatred doubt àìgbára ẹni gbọ́ àlégbára gbọ́ nígbà yẹ yí èdèkedè bá ti wọ àárín ra àlégbọ́ra ara gbọ́ mọ́ àlégbára gbọ́ mọ́ James Adéyẹyè ẹ káàbọ̀ sérí ètò nígbà yìí èdèkedè bá ti wọ àárín ra kèlé sí àlégbára gbọ́ mọ́ kèlé sí ìgbàgbọ́ mi èlé gbà ọ́ gbọ́ ìwọ náà èlé gbà mí gbọ́ gbogbo yìí èdèkedè yóò ń kó bára ara rẹ̀ náà ni èyí báyìí lára náà láti rí hatred ìkórìíra ara ẹni ibẹ̀ láti rí wí ẹni yìí èèṣẹ́ ẹlẹ́sìn mi ẹni yìí ẹlẹ́sìn míì ni ìyẹn bàbá ya yóò ya ìran bàbá àti ìran òbí aláyéjọ́ òun kè sí gbogbo orú wọn ẹlẹ́yàmẹ̀yà báyìí ìfẹ́ ni wọ́n mú bára wọn lò ìfẹ́ àmọ́ nísìnyí ìfẹ́ ti sọnù torí wí èdè ti sọnù òun ló jẹ́ kí ìfẹ́ kí sọnù láàrin ra ìwọ ọmọ Yorùbá ẹ má jẹ́ kí èdè ra sọnù ẹ jẹ́ ká mú èdè ra lókùnkúndùn dùn ẹ jẹ́ kí èdè ra ẹ jẹ́ kí jẹ́ á lógún èdè Madam Grace Adébọ́dún ẹ káàbọ̀ sérí ètò láti London ẹ jẹ́ kí èdè ra ẹ jẹ́ kí jẹ́ á lógún ẹ jẹ́ kí èdè ra ẹ jẹ́ kí jẹ́ pàtàkì sí a èdè ra ẹ jẹ́ kí jẹ́ pàtàkì sí a torí bí gbogbo orú ìyá sọ yìí bí ó bá jẹ́ pàtàkì sí a ó máa jẹ́ kí ìdàgbàsókè kí mọ bẹ ní ìlú sílùú yìí bá jẹ́ wípé ìfẹ́ ń bẹ láàrin ya kì sí ìpínyà láàrin ya kì sí wípé ẹnìkan ń ṣe ẹ̀sìn kan lẹ́nìkan ẹ̀wí kélé kéèyàn mọ̀ ṣe ẹ̀sìn lọ́kọ́ lèèyàn ń sọ o àmọ́ ká ṣe ẹ̀sìn yìí pẹ̀lú ìfẹ́ ó máa ń jẹ́ kí ìdàgbàsókè kí mọ bẹ ní àárín ìlú láàrin ẹ̀yẹ́ òkun yóò ń dà á láàmú nílẹ̀ Yorùbá lónìí ẹ̀rí gbogbo òkun yà sọ yìí òun ló ń dà á láàmú nílẹ̀ Yorùbá lónìí division disassociation loss of love doubt hatred unhealthy religion rivalry ní òkun yóò ń dà á láàmú nílẹ̀ Yorùbá lónìí gẹ́gẹ́gẹ́ ìṣòro wa ní torí wí àti gbé àṣà àti ìṣesí ẹ̀yà míì ó ti jẹ́ alógún ju títí a lọ Túndé Babalọ́lá ẹ káàbọ̀ sí eré ètò ẹ̀yin á wo ìran ará òkè ọ̀hún bẹ́ẹ̀ bá bí Haúsá bá kọ́kọ́ bímọ kọ́mọ wọn tó bẹ̀rẹ̀ léèwé rárá ẹ kọ́kọ́ gbọ́ Haúsá ná ọmọ wọn mọ́ tó bí ọmọ ọdún 5 kí wọn tó bẹ̀rẹ̀ léèwé mo bá wọn gbé nígbà kan dáadáa n bá wẹmi lóde ọmọ ìlọléèwé ni yẹn lè kọ́kọ́ fẹ́ gbọ́ Haúsá ná ọmọ sì ní Haúsá ni yẹn mọ̀ sọ sí nígbà bá ti á pé bí ọmọ ọdún 5 ìyẹn bá ti á bẹ̀rẹ̀ léèwé kódà kó jẹ́ wútò ayé ìsìn jẹ́ wútò àwọn ẹ̀mílẹ̀ ń pè déèkì à ń bẹ bọ́mọ yẹn bá lọ náà àríbi wọn yóò ń kọ́ wọn Haúsá ni yẹn mọ̀ sọ sí wọn jù tòrò Haúsá náà kúkú lè mọ̀ kọ́ wọn àmọ́ ìyá ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní mọ́mọ́ sí léèwé láti bóyá bí ọdún kan ọdún méjì bọ́mọ ẹ̀ gbé òyìnbó ó yẹ wí kódà ọmọ rẹ̀ gbé òyìnbó òun ó jẹ́ alógún jù
ní ìhà Yorùbá ọgbọ́n ọmọ rẹ̀ ìgbéyìnbó èdè á di vernacular ó ní ìṣòro yóò ń dé bá wa lónìí nílẹ̀ Yorùbá ìṣòro wa nílẹ̀ Yorùbá lónìí ni ibi èdè ló ti bẹ̀rẹ̀ èdè bí Haúsá bá jókòó bí wọ́n bá lọ lè ṣèpàdé bá ti jẹ́ Haúsá ní gbogbo ọ̀yún ń bẹ níbẹ̀ ẹ̀ ní gbẹ̀yìnbó ẹ̀yọ̀ kan lẹ́nu wọn èdè wọn ni yéèmù sọ gbogbo òkun yìí ń ṣe ní ìhà Haúsá bákan náà àwọn Ìgbò ẹ rí wí èdè wọn bẹ́ẹ̀ bá ti nípàdé láàrin ara wọn èmi náà kí yín o ẹ rí wí èdè wọn ni yéèmù sọ gbogbo òkun yìí ń sọ ní ìhà Ìgbò ẹ jẹ́ kí Yorùbá pè pàdé lónìí kẹwẹ́ ẹ fẹ́ ṣèpàdé ní Yorùbá kìíní sí Yorùbá yọ̀ kan níbẹ̀ ẹ ṣeun Madam Grace Adébọ́dún kìíní ní Yorùbá ilé pè pàdé kí wọ́n fẹ́ ṣe bí wọ́n sọ òkè o agenda ẹ rí gbogbo rẹ̀ bí èso tó gbogbo rẹ̀ number 1 number 2 opening prayer ẹ̀rí Haúsá kíní kan mazaza zugu kíní kan láwùsẹ̀ kan ní number 1 number 2 bí èsè kọrùn yìí ní kọ́lé yìnbó the same thing Igbo àmọ́ Yorùbá bá ti kọ agenda bá kíní kan the meeting kíní kan ẹ̀rí yàkọ̀ gbogbo rẹ̀ èyìnbó ní gbogbo rẹ̀ èmi ló dé ara kù yòó kó bá a ní ẹjẹ́ bá a bá ti fẹ́ ṣe èkún ní ìlú a bá ti fẹ́ ṣe èkún wa bá a bá pè pàdé ká pè pàdé lédè Yorùbá kí àṣà lè mọ̀ parun ni kẹ́rùtò Afẹ́nifẹ́re mọ̀ pé pàdé lónìí o Yorùbá gbogbo Yorùbá àti bí gbogbo Yorùbá o àdébẹ ẹ lè wo gbogbo kọ́ńtẹ́ǹtì yóò bá ń bẹ nínú rẹ yèyìnbó ni yéèmù gbogbo bèyí wàhálà ti bẹ̀rẹ̀ náà ní Abíọ́dún Àkàndé Gislord ẹ káàbọ̀ èmi náà kí yín ẹ jẹ́ kí bí èdè bá ti sọnù àṣà àti sọ okun yóò pọ̀ jù àti sọnù bí àṣà bá ti sọnù àti sọ ìkun yóò pọ̀ jù àti sọnù àti sọ orírun anù àti sọ orírun anù bàbá ti lè sọ èdè nù orírun ti ó ti run èdè yà ń sọ lẹ́nu bó bá ti lè sọnù orírun wa ó ti run ó ti parẹ́ torí bó bá ti lè sọnù eríṣiríṣi ìkun ni lédè ńlá gbàláyè àmọ́ bí èdè yìí bí èbá ti sọnù gbogbo ènìyàn bá dé bára lálejò ní èso èdè ra akànlé kọ́ títí Michael olúwa ló gbọ́n ẹ káàbọ̀ akànlé ran yóò bá dé bára lálejò a lè mọ kọ́ èdè wọn láti jẹ́ gẹ́gẹ́ bí àlékún èdè kí bó tó bára náà bá jáde ká lè communicate with others àmọ́ ìyá ṣe wí ká fi èdè rálẹ̀ ká mọ akọ́ èdè elédè ẹ jẹ́ gbogbo ìyá bá ṣe Yorùbá ká mọ ṣe ní èdè ra ká mọ mú èdè ra sọ ká sọ èdè òyìnbó di vernacular ká mọ sọ èdè ra di ká mú èdè ra kúrò nínú vernacular èdè ṣe kókó èdè ṣe pàtàkì bédè bá ti sọnù àti sọ orírun nù oníkun yóò ń dé bá happy weekend to Mr. Ọlájídé Ọ̀pádèrè oníkun yóò ń kó bá nílẹ̀ Yorùbá lẹ́ni èdè ya sọnù ní o èdè ya sọnù ní ilẹ̀ Yorùbá òun ló ń kó bára òun ni kè jẹ́ ká gbọ́ra ayé òun ló fa division lẹ́ẹ̀rin ya òun ló fa hatred láṣẹ fẹ́ràn ara ra àti sọ ìfẹ́ nù we lost love in Yorùbá land ikú yóò fanu o ẹ̀yin ẹ wo ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà àmọ̀ jàjà ẹlẹ́yàmẹ̀yà ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà generally nìyí o àmọ́ lẹ́ẹ̀rin Yorùbá fúnra ara gan à ń jàjà ẹlẹ́yàmẹ̀yà lẹ́ẹ̀rin ara gan fúnra ara ọgbọ́n ọmọ agbẹ́rẹ̀yà sọ lẹ́nu báyìí òun gbọ́ Yorùbá ni o a sì mọ̀ sọ wí kódà èdè yóò ń sọ èdè Ìgbónà ni èdè Ìbọ̀lọ́ ló ń sọ ẹ̀ríwọ̀ ọ̀rí Ìbọ̀lọ́ níbẹ̀ lọ́nà ọ̀ríwọ̀ èdè Oǹdó ló ń ará Oǹdó mọ̀ ni ọ̀ríwárẹ̀ Èkìtì ni ọ̀ríwárẹ̀ Ẹ̀gbá ni ó ti sọ Ẹ̀gbá lẹ́nu ọ̀ríwédè Òkè Ògùn ló ń sọ ọ̀ríwédè Ọ̀yọ́ ló ń sọ àpèrà gbogbo wa ní Yorùbá kan náà lápè gbogbo wa ìfẹ́ àti sọ ìfẹ́ nù nílẹ̀ Yorùbá èdè hàn ló jẹ́ ká sọ ìfẹ́ nù èdè ló jẹ́ ká sọ ìfẹ́ nù o èdè òun ló jẹ́ ká mọ mú èdè ya sọnù Pópó Ọláṣẹ́gun Ọlárẹ̀wájú ẹ káàbọ̀ ibi èdè ya sọnù ló jẹ́ ká mọ mú ẹ̀sìn túra jẹ
ọ̀pọ̀lọpọ̀ ìran fake ìránṣẹ́ ọlọ́run ló pọ̀ jù both Muslim and Christian. Ìfẹ́ yà ti sọnù ló jẹ́ ká máa mú ẹ̀sìn túra ara jẹ. Bá a bá wo ìránṣẹ́ ọlọ́run yóò pọ̀ ní yóò ń bẹ níta nísìnyí ní bóyá Muslim ni o ní Christian ni o náà yóò ń tú wa jẹ ló pọ̀ jù. Àmọ́ torí wí a ti sọ ìfẹ́ nù. Kẹ́hìndé Babátúndé Ọláwuyì ẹ káàbọ̀ sí orí ètò yìí. Àmọ́ torí wí a ti sọ ìfẹ́ nù ó jẹ́ ká mọ túra á jẹ. Ìwọ yọba rí wítò bákan jọ ni á àjọ gbèdè ara ya èdè kankan là ń sọ. Ọ̀ní tú ẹ̀dá ọ̀ní tú ẹ̀yà kejì ẹ jẹ. Nítorí ìkùnyà á jẹ ká mọ mú túra á jẹ. Àmọ́ torí wá a ti sọ fẹ́ nù kèsì ìfẹ́ láàrin ya mọ́ ìpínyà ti ń bẹ láàrin ya òun ló fa ẹlẹ́yàmẹ̀yà òun ló fa religion rivalry láàrin ya. Ẹ jẹ́ kí a dá èdè padà ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Ìgbónà ẹ jẹ́ ká dá èdè ya padà náà ní alédè èdè yìí mò ń sọ ìlọ Ìgbónà mò ń sọ yìí. Ẹ jẹ́ ká mọ̀ ṣèdè ya kùnrin jáde náà ọkùnrin ẹni yóò sọ Ìgbónà lọ dandan kọ́ ni kíjọ́ ọmọ ìlú mi má ṣe lè gbọ́ Ìgbónà lẹ́rọ Ìgbónà nìyí bónílé bónítìyín nílẹ̀ Ìgbónà bí báyìí ni Abe Babátúndé ẹ káàbọ̀ ó yẹ àsìdì kan náà nù bóyá Yorùbá ni bàbá Adésìjì Ìṣọ̀lá láyé ń bí Arámidé onírẹ̀lẹ̀ ọbàmú kan àmì ẹ ṣe ń gbọ́ nísà bó wọn ṣe pín jáde kó jẹ́ ọmọ Yorùbá náà ni mo bá ṣe lè gbọ́ Yorùbá lẹ́nu rẹ̀ àti di ìkan náà nù yẹn ń pè ní ìfẹ́ ẹ wo ìfẹ́ pàápàá jùlọ àyà ń bẹ nílé òkèrè ìfẹ́ yà mú bára á lò nílé òkèrè bá ti pàdé léde ra ó yẹ ká gbé délé ká lè mọ lò náà nílé ká mọ bára á lò ìfẹ́ yìí nílé ìfẹ́ yà ń bára á lò nílé òkèrè bá ti ríra ẹ kú ètò kìíní sú yín ṣe o lálẹ́ Ìgbónà etí yìí lẹ́yìn ẹ ṣeun gan ni o ìfẹ́ yà mú bára á lò nílé òkèrè alẹ́mọ̀múbára lò náà nílé alẹ́múbára lò nílé àmọ́ torí wútò ẹ wo yẹkùn mú kiri kan ṣe example òyìn kún mọ́ lọ nísìnyí lọ́ọ̀ kan pè mí lọ́ọ̀ kan wọ́n rí Yorùbá kan níbi ọmọ rẹ nìkan rí Yorùbá ní ẹnìkan gbogbo yóò ní ìṣòro kan ni ààrẹ tàmí èsì ààrẹ sá síbẹ̀ wí Yorùbá nǹkan ó dẹ mọ́ bọ̀ kódà mo lè kẹ́ ẹ̀ ó dẹ mọ́ bọ̀ ẹ̀ á sùn sílé mi àmọ́ tó o bá ń bẹ nílẹ̀ náà ní rílù yẹn ti bí a ní Nàìjíríà kẹwọ́ rẹ nìkan ó mọ̀ ní sòrò ẹ̀rú ìkọ̀kọ́ bà ọ́ ná torí wí irọ́ àpọ̀ nífẹ̀ẹ́ ara ìfẹ́ kèsì ìfẹ́ náà ló farọ́ torí bọ́ bá nífẹ̀ẹ́ ẹnìkejì ọ̀ nífẹ̀ẹ́ parọ́ tán torí ọkọ̀ wo tí kìí wẹ́ ní ń parọ́ ni wọ́n ò ní irú ìṣòro báyìí mi amúdélé mi tán yé mọ́ pa mí kílẹ̀ tó mọ̀ kẹlẹ̀ mọ́ wí bí àṣebẹ̀rù ara tó báwọn èdè ya ti yàn gbà sọnù lọ́wọ́ ra ló fa gbogbo òkun yìí mo kà á lẹ̀ yìí ẹnu yóò rí yóò gbọ́ èdè ẹ yóò gbọ́ ti ẹ ọ̀ nífẹ̀ẹ́ parọ́ tán ọ̀ nífẹ̀ẹ́ gbẹ lẹ́sẹ̀ èyàn wo ló bá ń la bá débi òṣèlú èéṣe gbámi èéṣàwo kèsì kankan yìí olóṣèlú èéṣe níbẹ̀ irọ́ pípa olè jíjà èdè bí èdè bá ti sọnù ikú yóò pọ̀ ní èdè ti sọnù ẹni yóò bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ à ń sọ̀rọ̀ nípa àṣà yìí eléyìnbó ń pè ní culture là ń sọ̀rọ̀ lélẹ́rí and when you are talking of culture you are talking of your language customs beliefs art and knowledge ẹni yóò bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ Ọláìyá Kàbírù thanks for watching bí gbogbo kò yá bá ti sọ yìí yóò bá ti lè sọnù nínú àmú ìkúnni ìkan nínú rẹ lónìí yà ń pè ní èdè eléyìnbó pè ní language òun là ń sọ̀rọ̀ lélẹ́rí rẹ gbogbo kò yá kàkalẹ̀ yìí bó bá ti lè sọnù nínú èdè lẹ́nu Yorùbá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ra ni o Yorùbá ti sọnù nínú èdè Mr. Adéòtí Olúwafẹ́mi Ọláìyá Kàbírù Táíwò Abíọ́dún ẹ káàbọ̀ sérí ètò bí èdè bá ti á sọnù orírun ti sọnù because there will be a division ẹni báyìí sẹ́ni darapọ̀ mọ́ra ni mo tún nǹkan yìí mò ń sọ o there will be a division hatred
disassociation, doubt, loss of love, unhealthy religion rivalry. Gbogbo yìí mo kà yìí ó rọ̀ mọ́ èdè. Bí èdè bá ti sọnù gbogbo òkùn yìí mò ń sọ yìí ó ti sọnù nu. Òun ló sọnù láàrin ya nílẹ̀ Yorùbá ní gbogbo yòó ń ṣẹlẹ̀ sí ya ṣe ń ṣẹlẹ̀ sí ya. Ń la àṣírí olóòótọ́ kan báyìí láàṣírí olóòótọ́ yóò lè lídìí ya nílẹ̀ Yorùbá torí wútò ti ara nìkan la mọ̀. Orúkọ máa àìsífẹ́ náà ni bíkọ́ àìsífẹ́ torí wá àfẹ́ràn àfẹ́ràn ọmọ bí wọ́n ní Yorùbá fẹ́ràn ọ̀ọ́ni fẹ́ kó jẹ àfẹ́ràn ká mọ kóra jẹ nílẹ̀ Yorùbá gbàyí kè sí fẹ́ gbàyà ètì ara ló fa ká mọ kóra jẹ. Please, I want you to discuss the rivalry that some people want to introduce to among the Igbominons in the recent time. Okay. Lérí èèwọ̀ ni níbẹ̀ ṣe mọ̀ yìí mo lè mọ̀ mọ̀kùn yẹn ń sọ̀rọ̀ lérí ní pàtó. Mr. Baálẹ̀ Adésíjì Ìṣọ̀lá Adéọlọ́ta tó bóyá ẹ lè bá mi sọ̀rọ̀ lérí fídíò kẹ́ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ torí ìkùn yẹn rí lè sọ kì í yé mi dáadáa irú ìyóṣẹlẹ̀ nílẹ̀ gbóná mi mọ ìkùn ọ̀hún ṣe ti gbọ́ sà. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ òun ni kẹ̀jẹ́ ká rí olórí kan gbòógì ní ilẹ̀ Yorùbá yóò lè lídìí yóò lè súwájú káwọn wútó mọ́ ọjọ́ lọ o mò ń wẹ̀yìn ẹ torí wí àfẹ́kóra jẹni ìmọ̀tara ẹni nìkan kí gbókínì ìkísà jẹ́ tèmi nìkan àfẹ́ràn ká mọ̀ ṣe yẹsà torí ó mọ̀ bá ti gẹ́tì wọ nìkan o ẹ mọ̀ ṣe yẹsà sí ọ ni bí gbogbo wa bá jọ ní yòó kárí kìíní sẹ́ni yẹsà tá ló ń ṣe yẹsà sí ní nílùú òyìnbó kèsì Lukman Lawal ẹ káàbọ̀ sérí ètò tá ló ń ṣe ìwé àkàjù ló dààmú ìyẹn ènìyàn ra àfẹ́sọ èdè amọ́ pàápàá èdè gbóná báni I will call you maybe tomorrow or during the week by God's grace. Ó dáa èèmọ̀ retí ìpè yín ẹ ṣeun gan ni. Báni bí ìwé yẹn bá ti kàwé lákàjù ìwé àkàjù ni mọ̀ ń de rírú ni. Bẹ́ẹ̀ lómi ìpàdé bó bá bẹ̀rẹ̀ bá ti gbogbo rẹ̀ ní kẹ́kẹ́ ni ọmọ bò ní ọ́ ó lè jẹ́ ọmọ ìjìnlẹ̀ Yorùbá. Àwọn inú ẹlòmíì tiẹ̀ mọ́ dùn ìwọ ọmọ ìgbọ́ Yorùbá inú yẹn á dùn ní ìgbọ́ Yorùbá bí àwọn ọmọ báyìí ìyá hàn ń gé ọ́ ọ̀sọ́ èdè nù àti ọ̀sọ́ èdè pápá jùlọ yàtọ̀ ń bẹ lórílẹ̀‐èdè wa àrí ọmọ nílé àbí kò gbọ́ ní ìwọ ọmọ ìgbọ́ Yorùbá èmi pàṣẹ tó yọ ọmọ ìgbọ́ Yorùbá ọmọ bẹ ní Nàìjíríà kò gbọ́ Yorùbá èmi dé Razak Jimoh alátiṣe ẹ káàbọ̀ sérí ètò rọ ọmọ nílé ọmọ yìí ń gbé Nàìjíríà ní àwíkè gbọ́ Yorùbá inú ẹ̀ á dùn ọmọ yẹn gbọ́ Yorùbá ìmọ̀ ń dùn mọ́ nínú bọ́mọ yẹn bá gbọ́ Yorùbá wàláì orírun là ń parun ló ń parun díẹ̀díẹ̀ torí ọmọ yọ bí iye gbọ́ Yorùbá bó bá yá ìtú ọjẹ ọmọ mọ tú òbí jẹ bó bá yá ọmọ yẹn tú padà tú ọjẹ àmọ́ ọmọ yẹn bá ti mú àṣà àti ìṣe ẹyọ bá ti mú kọ́ kèní tú ọjẹ kèní ṣeun yí èyẹ torí ó ní agbogbo rẹ là ń bọ̀ èdè nìkan là ń sọ nínú rẹ lónìí bẹ́ẹ̀ ṣe rí Yorùbá ló ní ìtẹríba jù nínú gbogbo ẹ̀yà yún bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Yorùbá à ní ìtẹríba dáadáa àmọ́ ọmọ Yorùbá mú àṣà kọ́ ń lè ní ìtẹríba ọmọ yìí bá gbọ́ èdè ẹ kèlé ní ìtẹríba àmọ́ ọmọ Yorùbá gbọ́ èdè ẹ yóò gbọ́ èdè abínibí rẹ ní ìtẹríba torí nínú èdè yóò ń sọ ìtẹríba ń bẹ níbẹ̀ ọmọ yóò gbọ́ èdè èjì láàárọ̀ èkì ni ẹ káàárọ̀ èdòdò balẹ̀ ọkùnrin èkúnlẹ̀ ni àbóbìnrin èkúnlẹ̀ ni èkì òbí rẹ̀ àbẹ́ni ẹni yóò jù lọ. Àṣà àti ìṣe ó ṣe kókó ó ṣe pàtàkì ìwọ yóò ń bẹ́ni yóò béèrè lọ́wọ́ mi ló jẹ́ kó mọ sọ gbogbo yìí mò ń sọ yìí o
bí èdè bá ti sọnù nínú àṣà erírun ti kè sí ìyúngbó orírun mọ́ ó ti tán ó ní iná gbé sí alágbádá náà sì sọ ṣe sọ èdè adi vernacular. My WhatsApp number is plus ẹ jẹ́ kún fún yín ní nọ́mbà Ìgbómìnà entertainment and will be pleased to have yours with which to have yours which I can call you regards. Oh, okay ẹ jẹ́ kún mú nọ́mbà elépe Ìgbómìnà entertainment ṣe ẹ jẹ́ kún fún yín. àwọn yóò ṣe mí yìí mo mọ gbàgbé nọ́mbà yìí mi mọ nọ́mbà yìí lérí ẹ mọ́ bínú o. Ìgbómìnà entertainment nọ́mbà yìí lè pe Ìgbómìnà entertainment sí ní 267-521-7921 267-521-17921 lẹ́ẹ̀kan sí nọ́mbà yìí lè pe Ìgbómìnà entertainment sí méhàdìrẹ́ lérí náà lérí kinní náà ní ìsìn ó ní 267 ẹ jẹ́ kùfẹ̀ kan àdìrẹ́ lẹ́ẹ̀kan náà 267 521 7921 267 521 7921 ó ní mo ti mú ránṣẹ́ sí yín o ẹ lè háàdì nọ́mbà ẹ lè pe Ìgbómìnà entertainment ní èrí rẹ. gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ lọ èdè ra yìí lẹ́yìnbó ń pè ní language ẹ má jẹ́ ká sọ èdè ra nù bí èdè bá ti sọnù erírun ti àti pa orírun rẹ erírun ti parẹ́ erírun wa ni wọ́n fẹ́ parẹ́ náà ṣe ju àwọn àṣà yìí ṣe ti así alágbádá ńlá ṣe mọ́ ọmọ kékeré lọ léèwé láti head start daycare ẹ mọ̀ wí no bala nígbà wọn bá ti bẹ̀rẹ̀ láti kékeré yóò bá ti gbọ́ èdè yóò ti gbédè ẹ mọ́ èmi ló ti á kù erírun ti ohun náà nù ọmọ ègbèdè láti kékeré mọ́ láti childhood dé adulthood kè gbọ́ mọ́ orírun ti parẹ́ náà nù sígbà yóò bá dàgbà lé àdé àdàgbàjára òfù sígbà wọn létò wa mọ létò kọ́ èdè Yorùbá ni bá a bá ti bímọ láti kékeré ẹ jẹ́ ká tètè mú èdè ra ẹ jẹ́ ká tètè mọ mú kọ́ ọmọ ra bó bá délé ìwé gbẹ̀yìn I believe more of the blame games should be transferred to our parents. They have not helped their children to be their native language literate. tó òun náà ni àwọn òbí náà ni à ń bá sọ̀rọ̀ Mr. Ibrahim Sidiq Jack ìwọ̀n òbí wa náà ni ìyẹn ló burú jù ọmọ tá a bí sí Nàìjíríà tó gbàgbé tó dàgbà sí Nàìjíríà tán tún ní kò gbọ́ Yorùbá èyí tàbí sí ìlú òyìnbó gan àbí Mr. Adé Ọlọ́ta ẹ ṣeun gan ni ikú yóò ṣẹlẹ̀ ni mò ń sọ sí yín o bẹ́ẹ̀ bá rí èèyàn yéé kọmọra yẹn báyìí bóyá wọn á kíyàn wọn á láti Nàìjíríà ẹ bá ń sọ̀rọ̀ èmi sì nítò mo fẹ́ràn kó mọ sọ Yorùbá gan ẹ bá ti ẹkú o àkúrọ̀lẹ́ ọ̀sẹ̀hún ìyá mi ọ̀sìyàn Mr. Akinloye from UK ọmọ bíbí ìlú òkè ìlà ọ̀ràngún ni mí mo kí n yọ Mr. Akinloye ẹ káàbọ̀ sérí ètò ẹ bá sọ Yorùbá sí ọmọ ọgbẹ́ ní àárín ọmọ mi ò gbọ́ Yorùbá pé wọn èmi pàdé ní ìgbọ́ Yorùbá náà ni òyìnbó ni ẹ máa ń sọ ẹ á sọ òyìnbó ní sùkúù wọn bẹ́ẹ̀ bá délé ẹ sọ Yorùbá nílé ni à ń sọ Yorùbá nílé rárá mo ní ẹ ti bà kún jẹ́ ẹ kọ́ wọn ní Yorùbá nílé ẹ jẹ́ ká mọ wọn bá ti délé àwọn ọmọ mi mo máa ń sọ sí wọn bó tiẹ̀ lọ́mọ kan yóò fẹ́ràn kèé ó pẹ́ kí tó gbọ́ ó gbọ́ kètí sísọ rẹ̀ dáadáa àmọ́ ó máa ń dùn éjòkó tì mí báyìí ó sàfẹ́ gbọ́ Yorùbá dáadáa ó ti gbọ́ dáadáa sísọ rẹ̀ tí ìjágerege dáadáa ni ó fẹ́ gbọ́ kí lè sọ dáadáa mo máa ń sọ máa nítò ẹ bá ti ń bọ̀ ẹ bá ti dé ìta ẹ bá ti dẹnu ọ̀nà ẹ gbé òyìnbó kọ́ sẹ́nu ọ̀nà so when you come in then you are coming to Yoruba house so you hang your English outside wọ́n ti bá ti lè wọnú ilé Yorùbá lè ní mọ́ ń sọ Yorùbá ni bàbá dèta ká lè mọ́ fẹ́ òyìnbó níta ikú yí orírun èsè lè parun nù àmọ́ ìbáhùn tó
bó bá dé school dandan kúkú ní gbé ìbò nílé ìwé ọ̀ lè fẹ́ kọ́ chemistry ní sìn kọ́ mú Yorùbá kọ́ àti ọlọ́run tí ì ṣe débẹ̀ ọ̀hún à ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn bá yí débẹ̀ ọ̀hún ni kẹ́ mọ́ ṣe chemistry physics biology kẹ́ mọ́ mú Yorùbá kọ́ ni ó dìgbà yí Yorùbá bá tó yá bá tó ṣe débẹ̀ báwọn ilé tó wọ́n bá ti ń bẹ ní school yí èdè yá bá ti jẹ́ èdè gbòógì ẹ rí wí kódà ìwọ̀n ọmọ ẹ mọ̀wé ju bó ṣe yẹ kán mọ̀wé lọ yẹ bá mú Yorùbá kọ́yàn ní chemistry yẹ mú Yorùbá kọ́yàn ní physics yẹ mú Yorùbá kọ́yàn ní biology yẹ ń ṣe literature yóò jẹ́ èdè òyìnbó gan yẹ ń mú Yorùbá kọ́ yẹ ń ṣe government yẹ ń ṣe government yẹ ń mú Yorùbá kọ́ government yẹ ń ṣe economics yẹ ń mú Yorùbá kọ́ economics mo ń bẹ́yẹ́ lọ́dún kan ọmọ wọn fẹ́ ṣe exam ó wá ní kí n bí ó gbé economics yàdọ̀ mi àbí bóyá social studies sáà ni mo wá ló dá ó lòun ní exam lọ́jọ́ kejì mo wá gbà wó lọ́wọ́ rẹ̀ ọmọ àǹtí mi lọ́mọ ẹ̀ mo rántí ṣe mí lóore mo wá gba ìwé lọ́wọ́ rẹ̀ mo wá ń kọ́ n bá ti kà léyìnbó tán mo wá ń túmọ̀ rẹ̀ ní Yorùbá mọ̀mọ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí mọ̀mọ́ rẹ̀ bá ní àwọn wùsì kó yẹ pé bí àwọn tíjà ṣe ń kọ́yàn nílé ìwé ni kì bá ìbámu ọmọ yé ọmọ gan o ọmọ náà ní ọmọ yẹn ní kódà ó yé òun gan òun understand kankan because bí mo ṣe ń sọ léyìnbó n bá ti kà á tán méjì túmọ̀ rẹ̀ ní Yorùbá ni ó dàbẹ̀ ní wíkan sọ kinní kan ní ìsìn kí á wí kinní kan báyìí kí á ṣe kinní kan báyìí mo á tún gbogbo ìwé rẹ̀ mo tú ní Yorùbá kó ọmọ ó bùkẹ́ nídìí kó ń kàwé mọ́ ẹ kú o a kú rọ̀lẹ́ o ókè ó dà yìí mo kà lẹ́kan Mr. Lukman Lawal ẹ káàbọ̀ ọmọ orí gbọ́dọ̀ kẹ́ nídìí kó ń kàwé mọ́ báyìí ohun tí mo ti sọ ní Yorùbá bí ìbá gbóhùn ìbá ti ń sòpònú kèyẹ kó ń gbàgbé mọ́ ó bá jẹ́ bí wọ́n jẹ́ kí ọmọ ṣe bá ẹ̀yẹn wọ́n Chinese ẹni mo máa ń fẹnu kàn án pípù yìí mo máa ń mẹ́nu kàn án púpọ̀ ó máa ń kà mí lára ni ilé gbogbo ẹ̀wù gbọ́sẹ̀ ilẹ̀ ní Nàìjíríà ní sinlọ Chinese school ti ilẹ̀ ní Nàìjíríà ìmọ̀ kọ́ wọn ọmọ ra ìmọ̀ kọ́ wọn bẹ̀rẹ̀ yóò kó wọn ọmọ lọ Chinese lẹ́wọ̀n ń kọ́ wọn ọmọ bí wọn ọmọ ti ra wọn ẹ wo bí àṣepọ̀ tó ní káàkiri gbogbo orílẹ̀-èdè sẹ́ẹ̀rí Yorùbá school kankan ní gbogbo orílẹ̀-èdè yẹn ti ń lọ nìyà ti ń bẹ níbẹ̀ ni bá àṣepọ̀ tó káàkiri that's part of the reason we have got to go our separate ways in Nigeria of old they do teach Yoruba language in many schools but nothing of such no more Yoruba is no more a subject these days mi ti àgbọ̀ yẹn Yorùbá èsì mọ́ history ni mo mọ̀ wíyẹn èsì mọ́ ní school wọ́n wíyẹn ẹ̀kọ́ history mọ́ ara àṣàyò sọnù náà nu gbàyíkè bá ti sí ìtàn nígbà bá ti sọ ìtàn nù báwo lẹ́ ṣe mọ bẹ́ẹ̀ ìkùn yẹn tẹ̀lé aragbokun yóò ń dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá nù kè sí ọmọ èsè history mọ́ ọmọ èèmọ̀ ìtàn mọ́ gbọ́n ló fàtẹ́ mọ́ wútò ọba kan làgbà ọba kan oyè kan ni oyè kan ju oyè kan lọ oyè kan ni ẹnìkan ní mọ mẹ́nìkan ju oyè kan kì í sẹ́ni kọ́ ló yẹ kí mẹ́nìkan ju oyè kan sẹ́mọ̀ yín bá jẹ́ wíyẹn sọ history nù nínú subject Nàìjíríà ni ó ti ń bẹ gbogbo rẹ̀ ń bẹ nínú history Yorùbá wútò ọba báyìí ni alákọ̀ọ́kọ́ o ọba báyìí ni ẹlẹ́ẹ̀kejì o ẹni ọba báyìí ló yẹ kí mú oyè báyìí jẹ o ọba báyìí gbúdọ̀ ṣe òkun báyìí o èèyàn báyìí ni báyìí o ìlú báyìí ni o àmọ́ torí wí wọ́n fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bá tèèyàn jẹ́ ni mo rí sí wọ́n gba history kúrò nínú èdè anísìbá tí Yorùbá èsì mọ́ bẹ́ẹ̀ àmọ́ sẹ́ni gbogbo rẹ̀ ti bàjẹ́ pátápátá báwọn ó ti dojúrú èmi rò wí ìkùn ló yẹ kí Yorùbá kọ́kọ́ jàpò náà ló yẹ ká kọ́kọ́ jàpò ká dá èdè apadà Chinese èlé wọn bẹ níbìkan láéláé ẹ̀rí school wọn ẹ̀rí bìyàn ti ń ta oúnjẹ wọn wọ́n lè máa jẹ oúnjẹ tí bìyàn bá ń gbé o àmọ́ yín mọ̀ ta oúnjẹ wọn níbẹ̀ wọn mọ̀ yín mọ̀ lọ léèwé yín ní sùkúù títí wọn yín ní báǹkì títí wọn yín mọ̀ mówó pamọ́ sí yín mọ̀ ná owó wọn níbẹ̀ mo dé store kan lọ́jọ́ kan níyìn báyìí àwọn Chinese ló ní store ọlọ́run gbọ́ owó wọn ni wọ́n ná owó mìíràn pọ̀ owó China ná yen ṣé yen ni ṣé Japan kan ló ná yen ni tó mi bá gbà yín yẹ bá mọ̀ o when I was in school they do teach Yoruba as a subject but nothing of such anymore ṣe é gbọ́ báyìí èso Yorùbá mọ́ nílùú Yorùbá ṣe é gbọ́ ṣe é rí báwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwìí ọba fẹ́ ṣe exam ọmọ Yorùbá
Hausa Igbo ọ̀mù kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ni Yorùbá jẹ́ èdè òun lọ́ọ́ mú ṣé ẹ rí báwọn mo bá dé store yìí náà bá owó wọn ni wọ́n ní láwọn Chinese ló ní store ó di store ara Nàìjíríà mi lò yọ̀ọ́ dé yàánà store Yorùbá yàmọ̀ náà owó ra níbẹ̀ àwọn owó ra ìdá owó ra fọ́ owó èsì hàn ẹnu wa náà làwọn mú bàtàrà á jẹ́ nínú àwọn Chinese bá dé store wọn gangan ara wọn bí yẹn bá sanwó wọn mọ owó China sanwó kó ra wọn níbẹ̀ tèmi náà kí yín o Mr. Ọmọ́táyọ̀ Káṣí Ọládọ̀sù ẹ ṣeun gan ni o àlè lè dé mo délé níjọ́ òun wí mo yí mo mọ̀ dé Chinese store ya mọ̀ lọ níbẹ̀ òun lónìí mo mọ̀ lọ lè ra ẹja mo wí owó China mọ̀nàmọ̀nà kó ra wọn níbẹ̀ ọkọ mi wí bí wọ́n ṣe mọ̀ wí ọmọ ń gbà níbẹ̀ dáadáa wọ́n kúrò mi mo ṣe rí lónìí ní omi mo wọ́n mọ̀ ń gbà níbẹ̀ o China lówó òun bẹ níwájú mi yóò sanwó àfi yóò fowó wọn jáde lọ́wọ́ ìwúrò bómi pa mi àfi mẹ́rin lódò owó China ọkàn lédè store báwọn èsè wíwèé bá wọn ará Yorùbá wí nígbà yà àmú lókùnkúndùn Unstoppable Teresa Adéfúnkẹ́ Jayéọlá ẹ káàbọ̀ àgbo ànáwó ráwọ ẹ̀ ní válù torí àwọn ìjọba èjẹ ní válù gbogbo yìí Yorùbá ń jà kó èdè ló jẹ́ ká kọ́kọ́ jà kó ná nílẹ̀ Yorùbá èdè ká kọ́kọ́ jà kó èdè torí èdè ti sọnù orí ìrun ti sọnù èdè gangan lórí ìrun orí ìrun ti sọnù òun ló fa ìpínyà òun ló fa ìfẹ́ yíèsí gbogbo yíèsí yà ní nílẹ̀ Yorùbá lónìí èdè ti sọnù gbogbo Yorùbá àkùrà ìjọba yà fẹ́ àdírẹ́sì ara ni hello everyone yàrá ṣe àdírẹ́sì ara èdè ẹkún o gbogbo ọmọ Yorùbá òun kí gbogbo yín o ẹnì yẹ campaign nílẹ̀ gbóná bá fẹ́ campaign lọ òyìnbó ní rẹpẹtẹtẹ ọ̀hún kó gbó hàn yá gbó hàn yá hàn yé máa wí èmi pànìyàn wí èmi pànìyàn wí yé mọ̀ béèrè kẹ́ni bá tẹ̀ tí a ṣe mistake báyọ̀ tó ní ẹni jẹ́ ó fẹ́ràn Yorùbá náà ni yìí ké ègbè yìnbó púpọ̀ tó bá tí a sọ yìnbó yóò tàbọn tí ẹ ti bá nu ọgbọ́n ta ẹni yìí ègbè yìnbó yóò tàbọn kódà torí rẹ̀ wọ́n lè mọ̀ jẹ́ wọlé ẹni yóò sọ Yorùbá ló mọ̀ sọ yóò dán mọ́rán ó bá lè tàbọn èyìnbó báyìí tí ẹ ti bá nu ní èní jẹ́ ẹni yìí ègbè yìnbó kẹ́ mọ́ káwé ṣé ìwé nìkan lẹ̀ mọ́ mú ṣe ni ọgbọ́n eré lẹ̀ mú ṣe ọgbọ́n eré yìí èrí mú wọ́n mú ìwé kó wa jẹ ni ìwé wọ́n mú kó wa jẹ ni wọ́n mú kó wa jẹ débi yẹn dé dúró yìí wọ́n fẹ́ bà tilẹ̀ Yorùbá jẹ́ agbákejì ta ni yé gbẹ̀yìnbó ọ̀rọ̀ yìí bó ṣe ń tàbọn ni ní bàbá kó wọn yá inú bàbá wọn ń dìbò yọ kó wọn jọ ẹkún o gbogbo ẹ̀yin èèyàn mi mo kí yín o èmi ọmọ lágbájá nù bá yín sọ̀rọ̀ mo lónìí mo fẹ́ mú dáyín lójú wútò mèésè yẹ fẹ́ ètù lù ṣe sọ́sọ yíyan yágbó àti bàbá gbọ́ ẹ àbọ̀ tẹ̀yìnbó lẹ́mọ̀ méyìnbó tún gbogbo wọn ìyá jẹ ẹ̀wọ̀n yẹn wọ́n ti ń hùn àkíkà ọkún ẹ jẹ́ kí a padà sí orírun wa Yorùbá èdè wa ń lo orírun wa bí èdè bá ti sọnù erírun ti bàjẹ́ erírun ti sọnù erírun ti pín òun ló bá a lọ́jọ́ tòní la ṣe ń kóra á jẹ la ṣe ń pariwo òun ló fa division disassociation òun ló fa gbogbo rẹ̀ lónìí èdè yóò ti sọnù òun ló fa yíèsí ìfẹ́ mọ́ ìfẹ́ ti sọnù ó fa doubt àgbára gbọ́ àsàngbọ́ra ayé ń ló fa ti ẹ̀sìn àti mú ẹ̀sìn àti ti ẹ̀sìn bọ́ àmú ẹ̀sìn àmúda gbogbo rẹ̀ rú unhealthy religion rivalry gbogbo òkun yóò fanu èdè yóò sọnù ń ló fa gbogbo òkun yìí mò ń wí yìí èdè yóò ti sọnù ní ọgbọ́n ẹ̀rí ìlú kan ọgbọ́ ọba yìí bá ti ṣègbàgbọ́ bó bí yìí bá ti ṣègbàgbọ́ nílùú bí mùsùlùmí bá jẹ́ nìkan ní jẹ́ kí rí ìlú ṣe torí wọ́n ti jẹ́ mùsùlùmí ìgbàgbọ́ sàn ní gbogbo wọn ló pọ̀ jù nílùú bí mùsùlùmí bá jẹ́ nìkan ní jẹ́ kí rí ìlú ṣe bó bá jẹ́ mùsùlùmí náà ló pọ̀ nílùú wọ́n bá sì lè mú gbàgbọ́ jẹ ọba báyìí bọ́gbà wọn bá jẹ́ nìkan ní jẹ́ rí ìlú ṣe èmi ló dé torí ẹ̀sìn
àti àmú ẹ̀sìn àmúfọ́ gbogbo òkun. Àbí ànígbàgbọ́ nínú ara ra báwọn ni Madam Grace àwọn Adébọ́dún kèsì gbàgbọ́ ànígbàgbọ́ nínú ara ra àti wòwe ẹ̀ẹ̀kan lè ṣe sọ́ọ̀tì jẹ́ ẹsẹ̀ wò náà ó ṣe kí mọ̀ rí ṣe náà tẹ̀ jẹ́ ẹsẹ̀ kí mọ̀ rí ṣe. À ń mú èdè lédè à ń mú túra jẹ ọmọ mú èdè yìí ó mú túyà jẹ ó mú tú bàbá jẹ. Ẹ jẹ́ ká mú èdè alókùnkúndùn àwé òyìnbó ẹ̀dá ká mọ́ sọ òyìnbó kọ́ ẹ jẹ́ ká sọ òyìnbó di vernacular kí èdè ra ẹ wò lóyìnbó yàrá ẹni yóò ń bẹ ní London tí wọ́n ṣèdè mí ní London tí wọ́n mú èdè lédè ṣe èdè wọn ní London ni rárá Amẹ́ríkà tí wọ́n mú èdè mí ní wọ́n ṣe ń ṣèdè mí níbẹ̀ ni rárá ẹ lọ sí Japan èdè wọn náà mú kọ̀wé ní Japan àbí ẹ lọ sí France èdè wọn ni wọ́n mú kọ̀wé ní France ẹ lọ sí Italy èdè wọn náà mú kọ̀wé ní Italy ẹ lọ sí Germany èdè wọn náà mú kọ̀wé ní Germany ẹ lọ Spain èdè wọn ni wọ́n mú kàwé ní Spain èmi alóde ìyèdè ti èjò alójú ilẹ̀ Yorùbá bá a ṣe ń sọ nílẹ̀ Nàìjíríà ní bá délé Haúsá ń sọ èdè wọn nílẹ̀ Haúsá èdè wọn ni wọ́n mú kọ́ ọmọ wọn níwèé jù nílẹ̀ Haúsá èdè wọn bẹ́ẹ̀ bá dé class bá dé yunifásitì ẹ̀ rí bá Haúsá bá yẹ lecturer bó bá sọ òyìnbó mẹ́wàá Haúsá mẹ́fà lè sọ nínú rẹ̀ òyìnbó mẹ́rin péré lè mú kù èmi ló dé Yorùbá àgbó gbogbo rẹ̀ lérí torí àfẹ́tura ajẹ náà ni torí wíwì ìfẹ́ kọ́ dàbí èmi ọ̀fẹ́ kémi dàbí ìwọ èmi ló dé ẹ jẹ́ ká ṣe àtúnṣe ẹ jẹ́ ká ronú padà sẹ́yìn káwọ́ bí ìhàn òbí ìhàn bàbá wọn ṣe bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo òkun ló létò nílẹ̀ Yorùbá ṣàṣètò ọ̀hún mọ́ kèsí ètò mọ́ torí wí èdè ti sọnù òun ló fà èdè yóò sọnù òun ló fà ẹ jẹ́ ká dá èdè a padà sínú àṣà ara láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi dé iléèwé girama àti iléèwé fásitì ẹ jẹ́ ká dá èdè padà ká sọ èdè ra kí èdè akíjọ wá lógún kí èdè akíṣe pàtàkì sí èdè pàtàkì ní èdè jẹ́ nínú àṣà pàtàkì ó ní èdè jẹ́ nínú àṣà àti ìṣe èdè bó bá ti sọnù kò erírun ti parẹ́ gbogbo yòó ń jẹ́ culture ó ti parẹ́ èdè lálákọ̀ọ́kọ́ bí èdè bá ti sọnù gbogbo òkun yòókù ó ti sọnù gbogbo òkun yòókù ti sọnù the customs belief knowledge heart gbogbo orúkọ ya ń sọ yìí ó ti sọnù sẹ́ni yé ègbèdè lémọ̀kò yòó ń jẹ́ heart lémọ̀kò yòó ń jẹ́ heart lémọ̀kò yòó ń jẹ́ customs lémọ̀kò yòó ń jẹ́ belief lémọ̀kò yòó ń jẹ́ knowledge of your people ó pọ̀ gbogbo okun bá ti sọnù gbogbo yìí mò ń sọ yìí èdè bá ti sọnù gbogbo yìí mò ń sọ yìí ó ti sọnù náà nu ẹ jẹ́ kí èdè gbogbo rẹ lọ yà ń sọ náà ní wí èdè ó ṣe pàtàkì culture ńlá ń sọ̀rọ̀ lélérí rẹ lónìí culture yìí eléyìnbó yàyà Yorùbá ń pè é kọ́ àṣà ara yìí eléyìnbó ń pè ní culture òun ni à ń sọ̀rọ̀ lélérí babadi ẹ káàbọ̀ sérí ètò òun ni à ń sọ̀rọ̀ lélérí nínú culture láti mú èdè jáde èdè láti kọ́kọ́ èdè lákọ́kọ́ sọ̀rọ̀ lọ́ọ́ níjọ́ mẹ́jọ á ti sọ̀rọ̀ lérí mi ẹ jẹ́ kí èdè yìí ẹ jẹ́ ká mú èdè ní òkúnkúndùn yeah the reason Nàìjíríà ò kì í ṣe orílẹ̀-èdè nítorí wípé a ò gbọ́ èdè ara wa èdè dídùn ti pọ̀ jù tí ó bá jẹ́ wípé a dá wà ní orílẹ̀-èdè tiwa níyànà ọ̀tọ̀ èdè wa ò lè sọnù láéláé orílẹ̀-èdè ni ìlú tí èdè ti yéra wọn. They don't want us to understand ourselves in Yoruba land. That is why they stopped the teaching of Yoruba language in schools. Ní ìfẹ́ ká gbọ́ra ayé ni. Ní ìfẹ́ ká gbọ́ra ayé òun ṣe gba èdè lọ́wọ́ ra. Àlà ànígbà. Ṣé
ìyún gan lásán gan ó tó ìjà jíjà wí èdè asẹ́ ẹ bá a dá èdè a padà ṣebí wíkí haúsá máa ń sọ yorùbá àṣọ wíkí ìbò sọ bí àáfúrá la fẹ́ máa ń sọ kẹlẹ́ mọ̀ wútò kèsà àṣeéṣe kí haúsá bá a yọ yorùbá kúrò nínú àwọn subject yà ń ṣe kéèyàn ṣeéṣe kí ìbò rákẹ́ wútò àfẹ́mú àáfúrá náà là yọ ara ìfẹ́ràn ara ẹni yà ń sọnù torí wí ìyànkun burúkú yàn fẹ́ mú wọ àṣà ara òun náà ṣe yọ yorùbá kúrò nínú iṣẹ́ ìyẹn ọmọ ń ṣe nílé ìwé ẹ jẹ́ kí iye ìgbàlódé jẹ́ ká kọ́ mú lókùnkúndùn ká jà lé lérí kí wọ́n dá èdè padà sínú ìkùnyìn ọmọ ń kọ́ nínú ìwé ọmọ nílé ìwé kí wọ́n bá a dá yorùbá padà síbẹ̀ kí ọmọ máa kọ́ yorùbá láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀yin ẹ wo iléèwé landmark iléèwé bàbá oyèdèpò bí yẹn bá ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ nísìnyí ni yorùbá ṣe kókó pàtàkì nílé landmark mo mọ̀ ni mo débẹ̀ ọgbúdọ̀ kọ́ yorùbá ní landmark university ní primary school wọn àti secondary school wọn multi university àmọ́ ní primary school ní landmark àti ní secondary school nínú landmark ọgbúdọ̀ kọ́ yorùbá mo mọ̀ mo rí báyìí ní gbọ̀hún mo débẹ̀ ọgbúdọ̀ kọ́ Mr. rọ́pò adéòtí ahmed ní landmark university ló máa rán nursery and primary wọn àti secondary school wọn ọgbúdọ̀ kọ́ yorùbá níbẹ̀ dandan ni ọba jẹ́ Ìgbò ọba jẹ́ haúsá compulsory language náà mú yorùbá ṣe so ìwọ̀ye ń kọ́ ìwọ̀ye ìbátẹ́ lọ́rùn wútò ilẹ̀ yorùbá ní iléèwé rà ìwọ̀ye ìbátẹ́ lọ́rùn ọmọ ṣe landmark nursery and primary school landmark secondary school yorùbá dandan ni mo mọ̀ ó dá mi lójú nígbà ọmọ ìmọ̀ nísìnyí mọ́ o dandan ni yorùbá níbẹ̀ bó ṣe yẹ kí jẹ́ ní gbogbo iléèwé yòókù ní ká mú bá ti ń bẹ nílẹ̀ yorùbá dandan ni yorùbá dandan ni mo lọ́rẹ̀ẹ́ kan yóò kàwé ní north èmi ló kè owó obìnrin rẹ̀ gẹ̀bẹ̀ north ló ti lọ school owó school yóò ń lọ níbẹ̀ àwọn gbọ́dọ̀ ṣe haúsá dandan la haúsá èdè ènìyàn ló mú ènìyàn jẹ́ ènìyàn ṣe gbọ́ báyìí bẹ́ẹ̀ ni èdè ẹranko ló ń jẹ́ kí a mọ ẹranko bẹ́ẹ̀ náà ni èdè ẹyẹ ló ń fi ẹyẹ hàn tó ẹ ṣeun gan bàbá o ẹ pẹ́ ò wá Mr. John Ògúnrìnọlá ẹ pẹ́ fún wa bàbá èdè ènìyàn ló mẹ́nìyàn hàn gbogbo ìyọ̀ bá débọ̀ bá ti sọ̀rọ̀ kódà kọ́ wọ súùtù kọ́ wọ̀ bọ́ọ̀ bá ti ṣèdè ẹ ti mọ orí èèyàn yọ jẹ́ ẹni èsì ara àbí titi àwọn bá lọ orílẹ̀-èdè mi ara bòmí lẹ́ni à ń bọ̀ wá bí aṣọ wíwọ̀ léríṣiríṣi gbogbo orú nǹkan bá à ń bọ̀ wá bẹ́ àmọ́ nǹkan àkọ́kọ́ òun ni èdè ẹ jẹ́ kí èdè kí jẹ́ alógún gbogbo òjàyà ń jà nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jà kó èdè kí wọ́n dá èdè padà Fọláṣadé Sàláù ẹ káàbọ̀ kí wọ́n dá èdè padà sínú ẹ̀kọ́ àwọn ọmọ ra láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé ìwé gíga dé ìwé girama kí wọ́n dá èdè padà èdè ṣe kókó o erírun wa ìní parun láṣẹ Èdùmàrè tó ẹ ṣeun gbogbo ẹ̀yin yẹn ń wò wá gbogbo bí yẹta wọ ẹ̀yẹ bá a dá sí lọ́jọ́ tòní àjọṣepọ̀ ayé ní bàjẹ́ ilẹ̀ Yorùbá èkúkú ní bàjẹ́ lágbára Ọlọ́run ilẹ̀ gbóònìyàn ní dàrú láṣẹ Èdùmàrè ìgbóònì èèmọ̀ tẹ̀síwájú ni lágbára Ọlọ́run gbogbo òkùnyà fẹ́ kí tó a lọ́wọ́ nílẹ̀ gbóònà gbogbo rẹ létò a lọ́wọ́ láṣẹ gbogbo ẹni yóò nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn yóò jẹ́ òṣèlú yéé ṣe ọ̀jẹ̀lú lọ́lọ́yìn mọ́ bá a gbé síbẹ̀ torí bá a bá rí òṣèlú là tó lè rí rọrùn bá a bá ṣe ọ̀jẹ̀lú là ń rí ìrọ̀rùn èlé sí ìwọ̀n òṣèlú là ń fẹ́ àfẹ́ ọ̀jẹ̀lú ọlẹ́bà àtàrí ìwọ̀n òṣèlú síbẹ̀ lágbára Ọlọ́run ilẹ̀ gbòòní ní bàjẹ́ ẹ ṣeun gan ni o ẹ mọ́ gbàgbé ẹ bá a subscribe lórí YouTube Ìgbómìnà Entertainment lórí YouTube lórí Instagram náà Ìgbómìnà Entertainment Ìgbóòní ní bàjẹ́ láṣẹ Èdùmàrè and please don't forget to like and share this program ẹ ṣeun gan ni o àmọ́ rí yín báwo láṣẹ Èdùmàrè ẹ̀yin ẹ lè mọ rí àwò lágbára Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ní dàrú ilẹ̀ gbòòní ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ sì pàdé a ní ọjọ́ mẹ́jọ àmọ́ tẹ̀síwájú ẹ ṣeun gan ni o ó dàbọ̀ love you ìlú dùn ní mí proudly Ìgbómìnà thank you love you bye.